ẹ̀yin tẹ́ gbàlejò àlejò tẹ́ gbà sẹ́ gbàgbé ni pé nígbà tí wọ́n mú Sunday Igboho tí wọ́n mú ní Kútọ́nù níbi tó ti lọ jẹ ìyá ilẹ̀ Yorùbá dédé tàbí yẹn náà nílẹ̀ mọ̀ tó gbé àlejò ìsẹ́mù àlejò lẹ́mọ̀ gbé wá sí Igboho tẹ́ni kó wá ṣe program kan ní Igboho nílùú Sunday Igboho gangan ẹ ti gbàgbé ni tọ́wọ́ àfi Sunday Igboho ṣe yẹ̀yẹ́ bẹ̀ tó ṣe fídíò tó dúró lára sáńbọ̀ ju secondary school Igboho ẹ ti gbàgbé ni pé tí 7% àlejò tẹ́ gbà ní lẹ́yìn ìgbà tó wá sí Ìbàdàn sẹ́ẹ̀ tó gbàgbé ni wọ́n ti tún wá sádùúgbò owó dọ̀lọ́ national park gbogbo ẹni tí bá ti ń ṣe wá sí apá ni àní alọ́lọ́ ni ẹ pa àlẹ́sìn wájú apá gbọ́dúkọ̀ kí ló wò àlẹ́sìn wájú apá tí ń ṣépè fún gbogbo àwọn ẹlẹ́sìn mi ìjọba ìwà bá wa kó wọn lẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lè wà láfíà o ní Saudi Arabia sí o ọwọ́ yóò mọ́ o ẹ̀yin tẹ́ ìgbàlejò ọwọ́ yóò mọ́ ẹ tó lọ́wọ́ àwọn tẹ́ tó ṣe lẹ́yìn ìgbà yẹn tẹ̀léra wọn sọ́jọ́ tẹni tọ́wọ́ ẹ̀ mọ́ sọ́jọ́ tẹni tí ń sàánú àwọn ọlọ́mọ tí wọ́n bẹ nínú òjò nínú oòrùn sọ́jọ́ tẹni tí ń sàánú fámìlì tí wọ́n jù àwọn ìgbésẹ̀ wo lẹ ti gbé tí ó kúnfẹ̀ hàn yín wípé tí ó kúnfẹ̀ hàn aráyé pọ̀wọ́ yín mọ́ bíbẹ̀ ẹ̀kọ́ ẹ tó complicate yíṣù sí ni kí ló dé tẹ́ fẹ́ di ẹ̀kún lára fúlẹ̀ṣì ilẹ̀ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ sí làákàyè ẹ̀ẹ́dẹ̀ ronú. ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti máa fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan ṣe rí eléyìí tá a mú wálé ní gbáǹkọ́gbì ni o ó yá ẹ jẹ́ ká jọ wò ó ṣùgbọ́n kó tó di pa máa wo fídíò náà ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí yẹn ẹ bá mi click lé subscribe button yẹn lórí ọ̀fẹ́ ní subscription o kò sẹ́ni tó máa jáwọ́ yín ọwọ́ yín tẹ̀ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ ẹ ò ní fi gbé ọmọ sí o. àwọn èèyàn mẹ́sẹ̀jì mi gan lórí ọ̀rọ̀ Odòyọ̀ national park ọ̀pọ̀ ní sọ fún mi pápá àwọn tí wọ́n ń gbé ibẹ̀ wọ́n ní gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ ní gbogbo àwọn tí wọ́n ń bẹ níbẹ̀ ó bẹ̀rẹ̀ láti Ìtàsá Yàwọ́ta Bani gbogbo ibi tí wọ́n ti ń máìn pé kódà àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ṣe Yorùbá bẹ̀rẹ̀ wọ́n gbọ́n tẹ́ sọ àwọn tó fi everybody lọ́kàn balẹ̀ ni pé ìjọba ò ní kankan tí wọ́n á ṣe lórí ìtìbẹ̀lẹ̀ àwọn ń ṣiṣẹ́ lọ ni àwọn wàkùsà yẹn tí wọ́n fi tán bẹ̀ ni ìjọba ò ní tẹ̀lé single action ariwo lásán ní gbogbo yín pa wọ́n ní kankan bínú tó bá wá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ọ̀nà Yorùbá tó fi àlàáfíà ẹ bá ní gbóhùn sókè bí mo ṣe sọ pé nínú tọ́lọ̀mù ọ̀nà Yorùbá láriwo ẹja pariwo lórí ọ̀rọ̀ Odòyọ̀ national park gbogbo nǹkan àjọkóbá ọrọ̀ ajé tọ́lọ̀ fún àwa nílẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ jí tí ó west táwọn individual ọkàn gba peanut sako táwọn pàwọn ìdólówó táwọn orílẹ̀-èdè míì dẹ̀ kó lọ láti lọ fi sọ̀rọ̀ ajé tán tìlù tí wọ́n ṣe tìlù tiwa ò dẹ̀ kú òní bó ṣe wà eruku láì ní lọ́nà Ìtàsá eruku láì òní lọ́nà Tábà eruku láì òní lọ́nà Tábà Bani eruku láì ní tẹ́ bá ti kúrò ní Gbẹ̀tì gbogbo ọ̀nà tó jẹ́ federal road ládùúgbò yẹn eruku láì ní kò sí náà kò sí electricity kò sí company kò sí omi tí wọ́n á mu wọ́n jẹ́ ń wá nǹkan billions of dollars jáde bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ní adákẹ́ torí tá a bá wà careful tí wọ́n bá gba ilẹ̀ Yorùbá Odòyọ̀ national park ni ó ti bẹ̀rẹ̀ ó sì ti bẹ̀rẹ̀ ilẹ̀ tó tó di state kan àwọn tí kì í ṣe Yorùbá ni wọ́n darí ẹ̀ lọ wá díẹ̀ ilẹ̀ tó ju odidi state mi lọ Nàìjíríà àwọn tí wọ́n kàn sàdédé rìn wá wọ́n tẹ̀ sẹ́ẹ̀tù síbi àwọn ẹ̀rẹ́ challenge wọn ilẹ̀ ìjọba dẹ̀ni àwọn ni wọ́n darí ẹ̀ mo wá ní ìmọ̀ràn márùn lórí ọ̀rọ̀ insecurity mo ní ìmọ̀ràn márùn kan náà lórí ọ̀rọ̀ economy ọ̀rọ̀ ajé ilẹ̀ Yorùbá àkọ́kọ́ ìmọ̀ràn tíjọba bá sùn ọ̀pẹ́ lódodo àwọn tí wọ́n jí àwọn ọmọ iléèwé kó àtàwọn tíṣà wọn tí wọ́n pa nínú wọn wọ́n tún wọ ẹni tí wọ́n á dúnbú tíjọba bá mọ̀ wípé wọn àti kúrò ní Odòyọ̀ kíjọba federal àti state méjèèjì Kwara n'Ọ̀yọ́ àtijọba federal lábẹ́ bàbá Tinubu kan gbégbèsè márùn kún gbogbo ilé ìtàn tí ń ṣe ti gbogbo wáyé because ìjọba ń gbìyànjú ẹ wo bí gómìnà Ṣèyí Mákindé ẹ wo gbogbo report tó ń give onílàkàyè wọn mọ̀ wípé lọ́dọọdọ bẹ́ẹ̀ ni ṣe wípé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ò jẹ́ kóhùn lóhùn sùn náà onílàkàyè wọn gbọdọ̀ ni o ìjọba Kwara ẹ̀yin náà gbóhùn òkè ẹ̀jẹ̀ akọ́tì yín náà ẹ̀yin méjèèjì lọ́dọ̀ kan ìmọ̀ràn àkọ́kọ́ tíjọba bá mọ̀ pé lọ́dọọdọ wọ́n ṣe wí lọ́rọ̀ rí àkọ́kọ́ gbèsè tíjọba ó gbé láàrin point number 1 níwọ̀n àgbà tó jẹ́ pé tó attract wọn síbẹ̀ mining yẹn ló attract wọn lithium billions of dollars ni ló attract wọn síbẹ̀ ìjọba ẹ lọ control of gbogbo ibi tẹ́ ti mine gbogbo company tẹ́ bá gbé contract fún bẹ́ẹ̀ ẹ stop ẹ̀ náà kálàfẹ́ òfìjọba ẹ kọ́kọ́ stop ẹ̀ náà for now kẹ́ ẹ kó sójà síbẹ̀ káwọn sójà gba gbogbo bẹ̀ kánrin tẹ́ bá dẹ̀ mọ̀ pé bí kíkó sójà síbẹ̀ nìkan o kò fà láfíà wa bákan lẹ́sẹ̀ gbé iṣẹ́ fún àwọn ọmọ Niger Delta tí wọ́n fi ń sọ̀ pa epo tí wọ́n gba billions of dollars millions of dollars bákan lẹ́sẹ̀ gbé fún wọn àwa náà ní Sunday Igboho lẹ̀ Yorùbá ẹ gbéṣẹ́ fún gbogbo àwọn ìwé ẹkùn rẹ̀ káwọn ọmọ ẹ lọ sọ́bẹ̀ pẹ̀lú àwọn sójà àtàwọn DSS ẹ control of bẹ́ẹ̀ kán stop gbogbo sẹ́ni bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ àpótí number 1 ìjọba ẹ bá lọ ọ̀kadà ní gbogbo àdúgbò yìí tí wọ́n bá rí ọ̀kadà wọ́n lè rí àwọn nǹkan ọrọ̀ ajé wa wọ́n lè rí kó jáde ẹ bá lọ ọ̀kadà anybody ò gbọ́dọ̀ gbọ́ ọ̀kadà ní gbogbo vicinity yẹn ní gbogbo around Odòyọ̀ national park yóò mú nira bára lu o torí major means of transport ara níbẹ̀ yọ ọ̀kadà ni o ẹ gbọ́gbọ́n tẹ máa dá ọ̀kadà ó bá ń kọ̀ gbọ́dọ̀ kọjá bí ẹ̀yin ọ̀kadà anything tó bá ní í ṣe pẹ̀lú Odòyọ̀ ẹ kúrò níbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ìjọba lọ́dọ̀ àpótí number 1 ní pọ́ǹtì márùn ìjọba gbogbo filling station ilé ẹ̀kọ́ tí ń bẹ ládùúgbò yẹn ẹ sì lẹ̀ ọ́ for now Ọlọ́run ní fẹ́ fi pamọ́ bó bá jẹ́ kó sùn kan lẹ́ fi stop gbogbo filling station ẹ stop ẹ̀ tí wọ́n bá rí epo rà sí ọ̀kadà wọn ní rí ọ̀kadà lọ fi jíyàn kó tán bá rí epo rà sí ọ̀kadà wọn ní rí ọ̀kadà máa lọ fi kó lithium jáde ẹ stop ẹ̀ gbogbo ẹni tí kò ọ̀kadà fi kó lithium wọn padà sóko wọn máa lọ dáko wọn ẹ wá rí ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀rọ̀ ni mo máa ń sọ tó jẹ́ pé nígbà míì èmi gan máa ń ronú pé ya ọ̀pọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ tí máa sọ jáde tó jẹ́ pé tí n bá sọ tán yàtí lálẹ́ ó pọ̀ nínú ọ̀rọ̀ tó jẹ́ pé tí mo bá fi gbogbo ẹnu sọ jáde àwọn èèyàn dẹ̀ máa pè mí gangan lọ́ta Ọlọ́run pé ó dẹ̀ fẹ́ dín oúnjẹ báwọn kan nígbà tí mo wá tó fẹ́ fínísì ogun Biafra bàbá Awólọ́wọ̀ advice ẹ̀ ni pé stop oúnjẹ tí bá ń lọ síbẹ̀ oúnjẹ ọba ti débẹ̀ mẹ́rin ènìyàn ìjọba point number 4 àbí number 5 lábẹ́ point number 1 gbogbo àwọn tí ń ta oúnjẹ ládùúgbò yẹn ẹ kó security bóyin bẹ̀ anybody gbọ́dọ̀ ta oúnjẹ fálejò mọ́ àti food stuff àti oúnjẹ tí wọ́n ti ṣe ẹ má ta oúnjẹ fálejò mọ́ bébí bá ń pa yẹn mọ́ ẹbí Ọlọ́run ìyẹn bẹ́ẹ̀ tàbí kan pa yín sílé èlò rẹ̀ ń gbà
gbogbo ẹni tó ń ta oúnjẹ fún àwọn àlejò ládùúgbò yẹn tí ń ta oúnjẹ fún àwọn tí ń wọlé ọ̀dọ̀ national park kíjọba gbógun tì wọ́n ẹ ta oúnjẹ fún àgbẹ̀ mẹ́ta fún wọn. number 6 lábẹ́ point number 1 ẹ wá gbogbo àwọn agbódegbà wọn ẹ fi mú filẹ̀ àwọn ọmọ líle ìlú wọ́n mú àwọn agbódegbà ẹ bá àwọn ọmọ líle ìlú ẹ bá wọn sọ̀rẹ́ ẹ ṣe ní sticker carrot ẹ fowó promise àwọn èèyàn wọn láì tẹ bá lè fi owó promise àwọn ọmọ líle tí wọ́n bẹ ní gbogbo ìlú wọn kò ní pẹ́ kò ní jìnnà tí wọ́n fi gbogbo àṣírí yẹn lẹ́yìn lọ́wọ́. ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ nínú nǹkan márùn tó jẹ́ solution lábẹ́ point number 1 òun náà kó nǹkan márùn o kò sábẹ́ níta ìgbàlejò àlejò tẹ́gbà sẹ́gbàgbé ni pé nígbà tí wọ́n mú Sunday Igboho tí wọ́n mú ní Kútọ́nù níbi tó ti lọ jẹ ìyálẹ̀ Yorùbá dédé tàbí yẹn náà nílẹ̀ mọ̀ tó gbé àlejò ìsẹ́mà àlejò lẹ́mọ̀ gbé wá sí Ìgbòho tẹ́ni kó wá ṣe program kan ní Ìgbòho nílùú Sunday Igboho gangan ẹ ti gbàgbé ni tọ́wọ́ àfi Sunday Igboho ṣe yẹ̀yẹ́ bẹ̀ tó ṣe fídíò tó dúró lára sáńbọ̀ ju secondary school Ìgbòho ẹ ti gbàgbé ni pé tí 10% àlejò tẹ́gbà ni lẹ́yìn ìgbà tó wá sí Ìbàdàn ṣe ẹ tún gbàgbé ni ó ti tún wá sádùúgbò ó dọ̀dọ̀ national park ẹ tún gbàgbé ni ọ̀rọ̀ pọ̀ tí mi ò fẹ́ sọ jáde ẹ mọ́ tọwọ́ bọ̀ mí lẹ́nu àjọbí àrùn wà ìwà àánú bìíní fìlì ilẹ̀ tó bá jọra wọn ní ẹjọ́ rìn ọ̀rẹ́ tó bá jọra wọn ni wọ́n jọ bára wọn rìn àbókí bàráwò ni ọ̀rẹ́ olè ni ọ̀rẹ́ ẹ̀ka ni ó jọra wọn kan pọ́ǹtì yẹn pọ̀ tí mo fẹ́ kà àmọ́ nítorí ká má bàa sọ kí níyẹn dọ̀rọ̀ ẹ̀sìn ló jẹ́ kí n dákẹ́ ọwọ́ yóò mọ́ o ẹ̀yin tẹ́ gbàlejò ọwọ́ yóò mọ́ ẹ tún lọ wọ àwọn tẹ́ tó ṣe lẹ́yìn ìgbà yẹn tẹ́lẹ̀ wọn sọ́jọ́ tẹni tọ́wọ́ ẹ̀ mọ́ sọ́jọ́ tẹni tí ń sànú àwọn ọlọ́mọ tí wọ́n bẹ nínú òjò nínú oòrùn sọ́jọ́ tẹni tí ń sànú fámìlì tí wọ́n dùn àwọn ìgbésẹ̀ wo lẹ ti gbé tí ó proof ẹ̀ hàn yín wípé tí ó proof ẹ̀ hàn aráyé pọ̀wọ́ yín mọ́ bíbẹ̀ ẹ̀kọ́ ẹ̀ tó ń complicate yíṣù sí ni kí ló dé tẹ́ fẹ́ di ẹ̀gún lára flesh ilẹ̀ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ sí làákàì ẹ̀ẹ́dẹ̀ ronú àrùn bí àrùn wà ìkọ́wà níbi àrùn ìsìnkú yá àti liman yẹsẹ̀ àwọn máa ń yóò kí mú orin bàbá wa ní kiri bàbá wa ní kiri sójà kú mo ti kátìrà yẹn ti pẹ́ kí ni mo sọ débẹ̀ ni pé ọ̀rẹ́ tó bá jọra wọn àwọn ẹ̀jọ̀ ń bára wọn rìn ẹ wá rí lórí point number 2 ìjọba tó bá jẹ́ pé àlàáfíà nílẹ̀ Yorùbá ẹ bá gbógun ti àwọn oní hate speeches àtàwọn template sermon of Caroline àwọn tó jẹ́ pé gbogbo ìwàásù wọn kankankankankan àwọn tí ó sì wàásù níbẹ̀ tó jẹ́ pé hate speeches náà sọ ọ̀rọ̀ tó lè ba ilẹ̀ Yorùbá jẹ́ má torí pé hate Islam kó máa balẹ̀ kó máa sọ̀rọ̀ tí ó balẹ̀ Yorùbá jẹ́ má torí pé hate Christianity kó máa sọ̀rọ̀ bí lórí ẹ̀ ti balẹ̀ má torí pé hate traditionalist kó máa sọ̀rọ̀ tí ó da yẹ́rù àwọn àdúgbò ọ̀sẹ̀ ìsìnkú àdífín fine kí ló dé tẹ̀sìn délẹ̀ wa tó wá dàdánwò níbi oṣù kan àbọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn àjọ àgbáyé declare Saudi Arabia as one of the safest place to live on the earth ọ̀kan nínú ìlú tẹ̀lé pé tọkàn yóò balẹ̀ jù láyé wọ́n ní Saudi Arabia kí ló dé Saudi Arabia tó jẹ́ ẹ̀kọ́ta Islam ó di safest place ààyè tó fọkàn balẹ̀ jù láyé àwọn táwọn ọ̀rọ̀ tọ́nà wá wá dì nínú gbígbàgbọ́ yẹ Islam nílẹ̀ Yorùbá àwọn aláwá jìbìtì bá yàwọ̀ tó bá rí bẹ́ẹ̀ ajẹ́ pé Islam kọ́ ni problem ẹ̀yin tẹ̀ ń darí ẹ̀ ẹ̀yin tẹ̀ ń pera yín ládàrí tọ́nà wò pè yín miss call wọ́n lọ́ọ̀lẹ́rí kì í ṣe kọ́nà pè yín ẹ̀mí sì kọ́ ni o ẹ̀mí sì kọ́ ni ká ìlọ́gbọ́ ọlọ́wọ́ pè yín ọlọ́wọ́ èpè ẹni tí ó dá wà láàlẹ́ sáyé ọ̀dọ̀ tí ń lọ́wọ́ àdìgbò ogun Saudi Arabia di the safest place in the heart ní gbogbo ayé Saudi Arabia ti wà lára àwọn orílẹ̀-èdè tọ́kàn èèyàn balẹ̀ jù tọ́ ọ bá wọ bẹ́ẹ̀ ọkàn yóò balẹ̀ mọ́ nígbà kálákà àmì náà ẹni ó bá ti wọ bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ti balẹ̀ ìgbésẹ̀ wo ni Saudi Arabia gbé ní kíjọba ní ògbé lọ́dà pọ̀tù nàbà 2 yìí o gbogbo ẹni tí bá ti ṣe wá sí apá ni àní àlọ́lọ́ ni ẹ pa àlẹ́sìn wájú apá bọ́dúkò kí ló kò àlẹ́sìn wájú apá tí ń ṣépè fún gbogbo àwọn ẹlẹ́sìn míì ìjọba ìwà bá wa kó wọn lẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lè wà láfíà o ní ti Saudi Arabia sínú kódà Saudi fight ẹ̀ nígbà dédé bíi pé wọ́n mú ìmáàmù kan lórí mímbàrí ní Mákà wọn mú ní Mẹ́dínà ń ṣe wá sí lọ́wọ́ lọ́jọ́ Jímọ̀ tí ń bú àwọn èèyàn tí ń ṣépè fáwọn èèyàn bó ṣe bọ́ọ̀lẹ̀ lórí mímbàrí báyìí ọwọ́ akọ́fù lóko sí ẹ̀wọ̀n ní ọmọdé street ìlú tó jẹ́ kọ́ta ni wọ́n àti tún pé ìmáàmù tó kéwù rẹpẹtẹ lédè wọ́n á ń kọ́fẹ́ wọ́n ju ẹ̀wọ̀n gbogbo àwọn tí wọ́n kì í sọ ọmọ ìlú Saudi Arabia wọ́n dìpọ́ọ̀tì gbogbo wọn dànù ebi á dìpọ́ọ̀tì àlejò tẹ̀gbà náà láti Saudi Arabia ìgbàgbé ni torí báwọn wà láàfíà ni ilẹ̀ Saudi Arabia ó ti lù tó jẹ́ pé bí Christian bá wọ bí ọkàn rẹ̀ balẹ̀ bí traditionalist wọ bí ọkàn rẹ̀ balẹ̀ má pronounce ẹ̀sìn rẹ̀ nílùú tó jẹ́ pé headquarter Islam ni ọba ti máa ṣe lábẹ́lẹ́ wọ́n sì ṣe wọ Mecca àti Medina the 2 holy cities ni wọ́n sọ pé kéèyàn mọ́wọ́ wọn ní kéèyàn mọ́wọ́ àwọn state àwọn tó kù tí ó bá ti ṣe mùsùlùmí síbẹ̀ náà ó di ìlú àlàáfíà ọkàn wọn balẹ̀ wàláyé ó lè sùn lẹ́gbẹ̀ẹ́ títì ní Saudi Arabia láàrin ìlú kan sí ìlú kan ó lè sùn lẹ́gbẹ̀ẹ́ títì kankan níṣẹ́ tí ilẹ̀ òfin mọ́ èmi ti wọ mọ́tò kan rí tí mọ́tò wá bàjẹ́ sọ́nà gbogbo driver gbẹ́ni lójú ẹsẹ̀ ló tẹ̀ sílẹ̀ àwọn tó dọ́mọ Nàìjíríà gbé ọkùnrin yàwó fẹ̀mí àwọn sòfò mo ní ẹ̀fọ́ kabalẹ̀ ẹ̀ sí Nàìjíríà Saudi Arabia rẹwà atẹni ó kálukú fẹ́ máa sùn kò tó wákàtí kan ní mọ́tò ọlọ́pàá dé wọ́n ti rí wa lórí CCTV camera wọ́n ti rí wa pé àwọn kan ní problem mọ́tò ọlọ́pàá pàákì kí ni problem yìí àṣẹ mẹkáníìkì bẹ́ẹ̀ náà ọlọ́pàá òun ló ṣe mọ́tò yẹ kíákíá ó rí kó manage ó ní kí mọ́tò yọ ọmọ nìṣó wájú àwọn tẹ̀lé wa tá a fi wọlé bó ṣe yẹ kó rí nìyẹn àmọ́ lọ́dọ̀ tí yín bíbà ẹni tí ń ṣèkà ilẹ̀ ní sọ́pọ́ọ̀tì ẹ̀sìn bẹ̀rù Ọlọ́run látẹ́bílì mọ̀ náà ìdámọ́ kọ́ńtàmù kò tẹ́jú rẹ̀. fàtúlì mú yẹ̀rì tí òkú bá ò ìlànà dàmí. fàtúlì mú yẹ̀rì tí òkú bá ò ìlànà dàmí. eléyìí tí àwọn tí wọ́n ń dájọ́ bú tí wọ́n ń dájọ́ ìkà pẹ̀lú ẹ̀sìn tí ẹ̀sìn ọ̀nà wọn tó jẹ́ pẹ̀fẹ́ ni wọ́n ń dá. wọ́n wá sí kẹtẹ́ nìkan ní tí wọ́n bá bẹ̀rẹ̀ ìgbẹ́kọ̀ wá ọjà bíríkìlẹ̀yà wọ́n bá ní ọwá ṣiṣẹ́ ọba débẹ̀ ọba ní pé chọ́ọ̀chì ní padà sílé ọba fẹ́ẹ́ bínú ọgbọ̀dọ̀ báwọn kọ kí ló dé sọ ló ń jẹ́ tó fún ni hábà ẹnìkan ní bọ́ọ̀ bá débi iṣẹ́ tí wọ́n bá ní ọkọ̀dọ̀ fáànù ọgbọ̀dọ̀ fa ìṣe ìmọ̀lẹ̀ aláwọ̀ ọba ojú ọ̀pá sí gèsì ọ̀la tọ́lọ́lọ́wọ́ bí ọlẹ́rìí pé sóyè burú ni ọlọ́wọ́ fi kún ìyá rẹ̀ ni ẹ̀sìn ló lè bá wọn sìn kò ní kò sí dọ́gbọ́n kẹjọ sí sẹ́kẹ̀ gbọ́n lọ́wọ́ ara yín ẹ lọ wo àwọn ọmọ tí wọ́n produce láwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn ọmọ wẹrẹ ẹ lọ wo àárín ẹ lọ wo ilẹ̀ Haúsá nítorí jẹ́ kí ilẹ̀ Haúsá wà complicated yẹn àwọn ọmọ àlùmọ́jìrì tí wọ́n kó jọ àfa mi hate speeches ti ń breed ti ń bè sọ́kàn àwọn ọmọ yẹn láti kékeré kò jẹ́ kí ìkàwé tọ́ ẹlòmíì lójú ẹ lọ wo majority àwọn ọmọ táwọn yìí náà ń kọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n ń ti jáde láwọn kékèké láti kékeré lómi ti gbàgbọ́ pé ọ̀tá ló wọ́n bá àwọn ẹlẹ́sìn yòókù sí
fasadu kabirun alimun mutatikun wakibaru minhu jahilun mutanasikun huma fitnatun lil alamin azimatun liman bima fi dinihi yatamasaku liman bima fi dinihi yatamasaku fasadu kabirun onímọ̀ tí yàtọ̀ ọlọ́run onímọ̀ tó kì í kàkálẹ̀ olóyè lẹ́sìn tó sọ̀rọ̀ ìdífìyàwó náà lórílẹ̀ tí ìfàgbọ́ lọ́wọ́ ìyá jáde ló mú dáná wákìbáru minhu jáde ló mú dáná. ètò burú jù lọ́mọ akẹ́kọ̀ọ́ títún lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tẹ́jẹ́ pé ìka ìwà ká ni wọ́n fi ń kó àwọn èèyàn àwọn akẹ́ni tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ àtàwọn ọmọ tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ àwọn méjèèjì pírọ́blẹ́mù ní ẹjẹ́ fáyé. ẹ̀yin èèyàn mi ẹ wò ó ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni arákùnrin kan jáde tó ó ní pé òun OPC tó bẹ̀rẹ̀ sí í ṣépè fún olóyè Sunday Igboho tó ní content creator lolóyè Sunday Igboho ẹ wò ó mi ò fẹ́ sọ̀rọ̀ jù ó yá ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dópin kẹ́yìn náà kẹ́ wo ohun tó ṣẹlẹ̀ sí arákùnrin ọ̀hún ẹ má gbàgbé ẹ bá mi kílíkì lé subscribe button yẹn ọwọ́ yín tẹ̀ fi ń tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí o. a ṣe alápàdé fídíò mi mo fẹ́ kí ó dọ́dọ̀ ajá OPC tí sọmọlẹ́yìn ààrẹ Gani Adams mo fẹ́ kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ jẹ́ kí fídíò mi ó dọ́dọ̀ ẹ̀ èmi ò mọ bí mo ti pàdé bàbá ẹlẹ́nu rúnrún arákùnrin ẹlẹ́nu rúnrún yìí níjọ́ náà ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ààrẹ Gani Adams odò tó bá torí ẹni kún kò lè gbé ni lọ ta ni ẹ nínú OPC ta ni ẹ mẹ́sẹ̀njà lásán lásán ìgbà tí OPC fi bẹ̀rẹ̀ tí wọ́n ti ń dàgbòrò orú gan ń bo ló wà tó ló fẹ́ gbìjà ààrẹ Gani Adams àbí ń bá àwọn Yorùbá nation fi dìde tí ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ṣebí lórí ààrẹ Gani Adams yìí ni mo fi gba èébú tẹpẹtẹpẹ ń bo la kúrì rẹ wà ìwọ bàbá oníbẹ̀ lẹ́nu yìí ìwọ bàbá onítọ́ funfun lẹ́nu yìí ìwọ bàbá oní wárápá yìí arákùnrin yìí oní wárápá ẹ dákun ṣẹ́ ń gbọ́hùn mi ẹjọ́ torí Ọlọ́run ìwọ wá ń rán ni sí èmi ó tún dárúkọ mi oníyà kàsẹ́ẹ̀tì onídìí rúnrún bálábẹ́ rúnrún sí ló tiẹ̀ pé ni ààrẹ Gani Adams ló jẹ́ ọ̀gá rẹ̀ wàláì kì í ṣe choice mi rárá bí mo ṣe darúgbó yìí kì í ṣe choice mi dépò wọ oníwárápá ta ni ẹ ìwọ arákùnrin bàbá mo pè ọ́ tẹ́lẹ̀ tí mo fi respect pé kó o jáwọ́ lọ́rọ̀ Sunday tí ìbá ṣe pé ló ní nǹkan mìíràn mi ò mọ̀ pé oníwárápá olòṣì kan ni ẹ onítọ́ funfun oníbẹ̀ lẹ́nu ìwọ ń sọ fún èmi mi ò bú ẹ mi ò ṣá ẹ mi ò bú ọ lẹ́nu ṣó ti rábẹ́ mi rí ni àbí ààrẹ Gani Adams ṣó lóun ti bá mi sùn rí ni ìlú èbó yóò mojú bi tí ń yà sí ààrẹ mọnú àwọn ẹni tí ń yà sí náà ó mọ bẹ́ẹ̀ àwọn ọmọ tó ń tẹ̀lé lẹ́yìn gan oúnjẹ ọ̀fẹ́ ilé ọ̀fẹ́ ni wọ́n ń gbé fún un tó jẹ́ pé lẹ́yìn ara tèmi èrè tí Gani Adams ń jẹ tí ó mọ̀ lára tèmi ó pọ̀ dépò òwò onítọ̀ funfun yìí wọ́n ti mú ẹ jáde níjọ lọ béèrè lọ́dọ̀ PA ọ̀gá ẹ nígbà tí ọ̀rọ̀ Yorùbá nation fi ṣẹlẹ̀ ṣé ká na Sunday pamọ́ fún yín ni nítorí kálukú bá ṣe ní ká sọ náà òun la jáde tá à ń sọ ṣé Sunday gbowó fún mi ni àṣàwọ̀ náà ò ní wọ́n ti gbowó fún wa ń bọ̀ wọ́n ti gbowó fún mi ààrẹ Gani Adams tó bá fún yàn lówó yóò tún fẹ́ mọ kọ̀máǹdì ni wípé báyìí ni kò sọ báyìí ni kò sọ kó máa yé òun gangan ààrẹ Gani Adams odò tó bá sojú èèyàn kún kò lè gbé èèyàn lọ níbo ló wà ńgbà ààrẹ Gani Adams tó fi ṣe bí Sunday kiri nígbà yẹn oníkálukú náà ní táìmù ẹ̀ ni ààrẹ Gani Adams ó ti dọ̀gá nìyẹn kódà bí ìjọba ò bá pè é kó fa àwọn ọmọ lẹ́yìn rẹ̀ mọ́dọ̀ ni kó ní ẹ wá o ẹ jẹ́ ká gbéjà sílẹ̀ káwọn tá a máa ṣe bá tiẹ̀ rí nǹkan kan ni ṣọpọlọ yín ò sọ fún yín ni àbí làákà yín ò sọ fún yín tí ìbá ṣe pé ní ìlara òṣì ó fẹ́ gba glory nínú ọ̀rọ̀ tó sọ lóde mọ́ sọ báyìí o mi ò fọ́fẹ́ anybody ǹjọ́ gbọ́ mo mọ irú èébú tí mo gbà lọ́dọ̀ dáradára nítorí ààrẹ Gani Adams mo mọ irú èébú tí mo gbà lọ́dọ̀ àwọn Yorùbá nation nítorí ààrẹ Gani Adams à ń bú Sunday ní nígbà náà wípé kí ló dé tí ò fi súnmọ́ ọ̀gá ẹ̀ ní gbogbo táìmù yẹn àfìgbà tó ààrẹ Gani Adams jáde tó ní kó mọ̀ bú àwọn lọ́balọ́ba ẹ lọ gbé fídíò yẹn jáde àbí ká bá yín gbé jáde ni mi ò rárá bú sí i ayọ́ga ẹ ìwọ olórí burúkú àbúrò rẹ ń kọ́lé òǹjìṣó olòṣì aṣọ funfun lèkélèké lákàn máa rí lọ́rùn yín káàkiri lẹ́lẹ̀ ẹ lọ́pọ̀lọpọ̀ ọpọlọ kankan ìjọba lẹ́ẹ̀kanra máa àtàwọn lọ́balọ́ba kò wá sí ọpọlọ tẹ́ ẹ lè fi bá àwọn ọmọ yín ṣe ẹ ní ọpọlọ tẹ́ ẹ lè fi bá àwọn ọmọ yín ṣe àbórí ọkùnrin ìburú lọ́rùn ẹ̀ ni tó fi fẹ́ máa wíyọ́ sí abẹ́ tèmi Gani Adams gan pàpà wà láyà àwọn ẹni tó ń bá sùn nílùú èbó wọn ò tó bẹ́ẹ̀ pẹ̀lú mi ní èjì tí mo wà ẹ yọ tàtíkẹ̀ kúrò mi ò kàtíkẹ̀ mi ò ṣe kan tí n bá yọ̀gọ̀ ojú mi ò fọ́ lójú njọ́gbọ́
mi ò fọ́ lójú bẹ́ẹ̀ dẹ̀ ni mi ò rọ́ lápá mi ò mo dùn rí gan Gani Adams kì í ṣe choice mi ń bọ̀ wá Ṣàngó Òde gan kì í ṣe choice mi rárá gbogbo wìtìwìtì tó ṣe nígbà yẹn nígbà tó náà fi wà gẹ́gẹ́ bí Sunday mo mọ̀ délédélé ni bí léèrè ọ̀rẹ́ rẹ̀ tó kú Samburg kí ni tó gbé lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó kú Samburg ìyàwó ẹni yẹn sọ́padà orí ẹni yẹn Gani Adams láhùn gan so fẹ́ kí n bọ yàkàyàkà ẹ̀ ni mi ò fẹ́ rú ẹ̀ nítorí àwọn èèyàn ti pè mí púpọ̀ wọ́n pè mí púpọ̀ lórí ọ̀rọ̀ yẹn pé kí n jọ kí n má wulẹ̀ sọ̀rọ̀ jù kí ló dé ó ń wá ẹyin Sunday ó ń wá glory ni kò ṣe ní mọ̀ wá glory ńgbà rẹ̀ Gani Adams fi wá glory ó mọ́rú tó ṣe ni ní Bariga nígbà jà àwọn Haúsá kí ló kọjá àwọn Haúsá pẹ̀lú OPC ńgbà yẹn mo bí ọ léèrè sojú wa ni ó jẹ́ ń sọ bó ṣe bẹ̀rẹ̀ fún ẹni àbórí ọkùnrin yìí ò pé ẹ bá ń jẹ́ kíkí ní ìyó dọ́dọ̀ rẹ̀ lọ bí PA Gani Adams léèrè irú gbogbo ńgbà tí wàhálà fi ṣẹlẹ̀ bó ṣe ń jù sí mi lèmi náà ń jù sí pé kó lo nǹkan báyìí kó lo nǹkan báyìí kò ní sí problem mo béèrè èmi ni wọ́n wá fẹ́ fi ta yín orí ẹ̀ ti burú bí wèrè tí ń léegun ìwọ arákùnrin bàbá mo pè ọ́ tẹ́lẹ̀ mo ní kó fi Sunday Igboho lẹ̀ Sunday Igboho lè ṣe bó ṣe wù ú ó náà wá glory tiẹ̀ mi ò mọ Sunday rí bí léèrè tí Sunday ò bá sọ iye owó tó bá gbé fún mi ọmọ àlè ni tí Gani Adams ò bá sọ iye owó tó bá gbé fún mi nígbà tí mo fi ń gbè lẹ́yìn rẹ̀ àbúrò mi ń ṣẹ́ ni ọmọ àlè ni wọ́n tí à bá sọ iye owó tó bá fún mi ìwọ olórí burúkú yìí ẹ̀yin lẹ máa ń rárá bú fún yan èyí Tinubu ní bá ṣiṣẹ́ ìgbà wo ní bá ṣiṣẹ́ wọ́n ti gbé owó fún ni Tinubu ṣé kìí ṣe Yorùbá rẹ̀ ni ẹ̀dẹ̀ láì jagun fúnlẹ̀ Yorùbá kò ní yí ọ́ ìwọ lò sí èmi ò mọ̀ bẹ̀rù anything ọmọ jagunjagun lèmi náà tí ààrẹ Gani Adams ibi tó ti ṣẹ̀ wá nílẹ̀ tápá ibẹ̀ lèmi náà ti ṣẹ̀ wá ogun ló gbé èmi náà dọmọ Yorùbá ogun tájà àwọn baba ńláku tiwa gánjà tọ́jọ́ bá àwọn Aláàfin Ọ̀yọ́ tọ́jọ́ bá wọn jà níbi táwọn baba tiwa mogun jáde wọ́n yẹra kọ́mọ́tà wọn mẹ́rù ni tí ò bá sọ́lá àwọn baba tiwa àwọn baba ńláku wa wọ́n ń súnlé iná ń pè ní jagunjagun wọ́n ń súnlé láàrin ọdún kan àwọn bàbá wa wọ́n lè má fojú rí bàbá wọn lẹ́ẹ̀mẹ́ta láàrin ọdún kan ìyàwó wọn sì wà nílé òbò lẹ́yìn lé kiri orí ẹ̀ burú lọ́rùn ẹ̀ṣẹ́ ìlú èbó wọn ní kẹ́ wá sọ́nlẹ̀ Yorùbá ni mo bí ó fẹ́ létí ààrẹ Gani Adams gbọ́rọ̀ o wàláì ọpẹ́lọpẹ́ àwọn èèyàn wọ́n mọ̀ mí o wọ́n mọ̀ mí gidi mi ò kí ṣe ẹni tán fi owó bribe mi ò lówó lọ́wọ́ but mo mind myself màá dẹ̀ tó fẹ́ jọ ìwọ kìíní akúrí oníwárapá lẹ́nu yìí ìwọ ọkùnrin ajá OPC máa fẹjọ́ ẹ̀sùn Alhaji Mako ní Hamburg ẹni tó bá mọ̀ ẹ́ láti bá sọ̀rọ̀ táàrẹ Gani Adams ò bá yé ẹ nígbà tó fi jáde tó ń sọ̀sọ̀kúsọ àwọn lè mọ̀ mí o wọn ò mọ̀ mí dájú ó ti onígi lẹ́yìn ọgbà ààrẹ Gani Adams láyé ìgbà tó fi ń jẹ́ Gani Adams kì í ṣe ní ìsìn tó ti dọ̀yanú gbà bàbá ọmọ fọyẹ́ ikú tó kú kò ṣe yín gbogbo wàhálà lórí ọ̀rọ̀ Gani Adams náà ṣé Gani Adams ó padà rí àwọn ọmọ rẹ̀ ni èmi tí mo sponsor ọmọ rẹ̀ kan lọ sí yunifásitì ni kò wẹ́yìn wọn wò mọ́ mo bí ọlẹ́rìí gbogbo àwọn ẹniṣẹ́ lóore kò wẹ́yìn wọn wò mọ́ mi ò fẹ́ sọ̀rọ̀ jù máa pìtàn bọ́ọ̀bẹ ṣe kún bọ́ọ̀bẹ ṣe pa máa pìtàn ẹ̀ fún ẹ njọ́gbọ́ kí ni ṣe OPC kọ́nà bàbá ń pè wọ́n ní jàgídíjàgan ọmọ jagunjagun jàgídíjàgan náà la mọ̀ wọ́n sí yes Sunday njanu ni mi ò gbéṣẹ́ rán Sunday mi ò sì gbé lẹ́yìn rẹ̀ ó mọ̀ lọ béèrè lọ́wọ́ Wisdom n tí mo bá Sunday pò lórí nẹ́ẹ̀tì kì í ṣe kékeré béèrè lọ́wọ́ Wisdom ọlọ́dẹ paná ẹ̀ ó wá ń ṣe dáadáa ní ìsìnṣẹ́ kákẹ́yìn sí ni èmi ò ń ṣerú ìyá bẹ́ẹ̀ o mi ò ń ṣerú ìyá bẹ́ẹ̀ Gani Adams kò ní owó mi lọ́wọ́ tó máa fún mi tí máa fi sọ̀rọ̀ tí máa dojúkọ Sunday láti bú rárá máa bá ààrẹ Gani Adams tẹ́ díẹ̀ ṣùgbọ́n wọ aláìníla káyọ̀ òpònú ó ń bá ààrẹ rìn káti ẹ̀ wá lójú ààrẹ lọ toró lórí burúkú rẹ̀ bóyá ọmọdé ni ẹ tó gbóbi ilẹ̀ Galilee kó o mọ̀ lè pe ààrẹ jókòó ààrẹ o ọ̀rọ̀ ìjà kan lélẹ́yìí o lóòótọ́ ìjọba ò tí ì fún ní go ahead àwọn lọ́balọ́ba ò sì sọ go ahead ẹ ti kọ lẹ́tà ẹ ti ṣe gbogbo ẹ̀wọ̀n ò dání lò ẹ jẹ́ kí Sunday ọmọ bá wa falẹ̀ ya báyẹn náà lọ títí o ṣùgbọ́n àdúrà ni ẹ jẹ́ àfihàn létí ẹ lè ràn lọ́wọ́ àdúrà ni ẹ jẹ́ àfihàn lọ́wọ́ òpònú ẹ o mọ̀ yẹn sọ àfi kó o bú èbú kó o máa ṣe pé kò ní yí ọ o tún múlú ọmọ kékeré ní ògbìjà ẹ yóò da ẹ ló neat ó fẹ́ fẹ́ tí ààrẹ Gani Adams gbọ́rọ̀ ni mo dẹ̀ ti ìwọ̀n bá yẹn mo ṣẹ́kù Gani Adams kì í ṣe tẹ́sítì mi rárá bí mo ṣe darúgbó yìí Ọlọ́run kó gbé owó lọ́wọ́ báyìí máa gbowó ọwọ́ rẹ̀ ni màá taari ẹ̀ síta bẹ́ẹ̀ ni má fi yẹn proud orí burúkú sí mi ìsọ̀rọ̀ sí ni ìsọ̀rọ̀ ni gbèsè ǹjẹ́ o ti gbọ́ ibi kan náà ti bí wa
omi agídí kan náà ti jọ ní làwọn bàbá ńlá kú wájọ mu pẹ̀lú Gani Adams nígbà Gani Adams ó gba Ààrẹ Ọ̀nà Kakanfò ní àwa wọn bí wa mọ́nú ẹ̀ ni wọ́n bí àwa mọ́nú ẹ̀ ni mo lè fún yín nọ́mbà alẹ́ mi kí n fún yín nọ́mbà ẹbí mi nílùú tí mo ti jáde kó o bẹ̀rẹ̀ iṣẹ́ wo làwọn bàbá ńlá kú wá ṣe títí tí wọ́n fi di èrò ọ̀yàn njọba mi ò fanu lásán torí gbogbo ayé ló ń gbọ́ mi àbórí ẹyọ orí kíní burúkú yìí orí ẹ̀ ti dàrú ò lọ́pọlọ Ààrẹ Gani Adams bá wọn lọ́pọlọ rin o káti ẹlẹ́sọ pé àmọ́ ti kọ̀wé mo ti ṣe bá kápẹ́ yín sẹ́yìn ayé ja ọ̀tọ̀ gbogbo bíjà yín ṣèjọ bẹ̀rẹ̀ pẹ̀lú Sunday kò sẹ́yìn irú wa yìí mo bẹ̀rẹ̀ ó ní pàtẹ́mi náà kó lẹ́ labẹ́lẹ́ ẹ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ bí eyín ẹ bá sọ fún ajá yín yìí o ajá yín yẹn wà láì mo ní ẹgbàá wọn lọ́wọ́ gidi wà láì ẹ má jẹ́ kó sún mi mọ́ yín o mi sì fẹ́ káàrin ẹ̀yin àti Sunday kó wá jẹ́ pé for báyìí rárá tá a bá ní kò ní ẹ̀ ní wàpọ̀ tẹ́ ẹ lọ wàpọ̀ ibo ni kọ́pọ̀lọpọ̀ fojú sí táwọn blogger máa ń sọ tiwọn nítorí pé wọ́n fi ń wérò ẹ fọpọlọ ṣẹ́ náà kí wọ́n lórí burúkú ikọ̀ máa ṣẹ́ pèlè èèyàn èpèrè ò lè bẹ́ẹ̀ níbọ̀dì o wà láì máa fa ẹja lórí nẹ́ẹ̀tì máa fa ẹja njọ́ ti bọ̀ ẹni bá lóun tó bẹ́ẹ̀ ó tẹ́ yín sí tí mo sọ ìkórìíran wò ẹ fẹ́ fi ọ̀gá yín ṣe ràdàràdà ni mo bí ọ léèrè èèyàn lòun ò tí ì gbà nǹkan kò tí ì gbàṣẹ ó lè jẹ́ pé bí ó ṣe rí náà nìyẹn ó dá ẹni tó wá jáde tó ń ṣe èwo làbúrò máa ní ẹ ó ń wá glory ní ó ń ṣe gbádùn ó ṣe mọ́ wá glory kò yẹ kí ìwé ò jáde lẹ́nu ẹ̀ tó ò bá ponú ìwọ àgbàlagbà òṣì yìí ó ponú ó pọ̀dà Ààrẹ Gani Adams ò sì rán oníṣẹ́ tó ń jẹ́ yìí o kán tètè sọ fún yín ìgbà tó yẹ kẹ́ ẹ máa ṣètò nǹkan kí gbogbo nǹkan má ṣẹlẹ̀ mẹ́bá ara yín náà ṣe bọ́rọ̀ Mohbad ẹgbẹ́ síwájú tẹ̀ ń sọ mo bẹ̀rẹ̀ jagunjagun la mọ̀ yín sí kí ló kàn yín nínú ọ̀rọ̀ Mohbad àbí ńgbà tí ọ̀rọ̀ Yorùbá Nation délẹ̀ tí àwọn ọmọ rẹ tí wọ́n gbé nẹ́ẹ̀tì tán gbé jáde ẹ lọ wo inú ohun tí mo sọ̀rọ̀ níbẹ̀ mo pè wọlé ń bẹ̀ náà ṣé ká pa Sunday fún yín ni abẹ́rẹ́ ṣé ká ẹni bá ń ṣe nǹkan ẹ lo ọpọlọ nígbà kí lọmọ yìí ń ṣe báyìí fún ó tún fi dáàbò bò ààrẹ ni tẹ́ ẹ bá dáàbò bò wà láyé ẹlẹ́dàá rẹ̀ ó jẹ yín ya ó tún fi pọ́n yín lẹ́nì bá bá pe Ààrẹ Ọ̀nà Kakanfò tá bá pe Àmọ̀tẹ́kùn tá bá pe ìrú ẹkùn ìkan náà ni ṣùgbọ́n rírú ẹkùn olóòótá firafira káàkiri lẹ́lẹ̀ ó mọ bí ó ṣe ṣe àdúrà yẹn fi ràn lọ́wọ́ àdúrà yẹn tó bá gba glory ìdùnnú yín ni kò lè jẹ́ number 1 number 2 ló máa jẹ́ bí 3rd ìwọ òpònú olòṣì wọ́n wá jáde ó fẹ́ máa búyàn fún Ààrẹ Gani Adams mo bí ọ léèrè olórí burúkú ẹ ọdún òòṣà tó ló ń lọ ṣe ṣé ẹ ti fi kọ́ àwọn ọmọ wálé mo bẹ̀rẹ̀ sọdún òòṣà yín tẹ́ ẹ ṣe yẹn ṣé ẹ fi kọ́ ọmọ wálé wọ́n ń jiyàn gbé ẹ sọdún òòṣà yẹn wọ́n ń jíjó ìranù sáàwò bàbá wa kọgun ní London ẹ bá mi fà wọ́n létí o torí mo rí pẹ́yìn náà wọ́sọ funfun tẹ́ kọ́lẹ́kẹ̀ sọ́rùn tí mo ní bóyá Nàìjíríà lẹ́wà ẹ wò ojú ọwọ́ bandit bá tẹ̀ Ààrẹ Gani Adams sí ma bí ó ṣe parẹ́ kú omi ẹ̀yẹn o ṣùgbọ́n yín wà láìtàláì ẹ̀ẹ́dá kan mọ́ o Ààrẹ gbáwúsá o ó sì gbẹ́dẹ̀ lóríṣiríṣi bí ẹ bá ti ń jíjó wèrè sáàwò tẹ́ ẹ kọ́lẹ́kẹ̀ sọ́rùn tẹ̀ lẹ́kẹ̀ yẹn gan náà ní bandit máa fi fà yín wọnú gbó ǹjẹ́ ẹ ti gbọ́ aṣọ funfun lékelékeleke ṣé yẹn la fẹ́ fi mọ̀ pé àní gbogbo jagunjagun ò gbọdọ̀ wọṣọ funfun kẹ́ ẹ tún gbọ́ gbogbo jagunjagun ńgbà wọn ò fi yín jẹ ẹgbẹ́ olórí ajé wọn ò fi yín jẹ olórí ìyálókun kí ló dé jagunjagun la mọ̀ yín sí wàláì ìwọ wá ń bú abẹ́ tèmi ọ̀rọ̀ tó gbọ́ lórí abẹ́ tó tiẹ̀ bú yìí tó rántí pé abẹ́ irú abẹ́ bẹ́ẹ̀ ló gbà jáde ìwọ ló ṣì bábẹ́ tèmi ṣe rùn yìí bẹ́ẹ̀ ni tìyá rẹ ti orùn gidi abẹ́ ìyá rẹ ti dí pẹ̀tà abẹ́ ìyá rẹ ò ṣe é rí orùn nínú ilé ni ẹ jẹ́ kíkiní yìí ó dọ́dọ̀ rẹ̀ ìwọ kíní burúkú olóṣì olójú parẹ́ kí ló dé kí ni mo sọ kí ló o wá bẹ̀rẹ̀ sí ní ṣé kò bẹ̀rẹ̀ sí ní bèèbú o rẹ̀ fi mí díwọ̀n yálà ìyá ẹ̀ mí ní fi wọ̀n ẹ́ wò bó ṣe fi wọ̀n mí wò yẹn o mí ní fi wọ̀n ẹ́ wò kò sì sẹ́ni tí yóò bú Sunday kó bá bá ṣe ìlọ́kọ̀ rọra ṣe ni ẹ̀yin ọ̀dẹ̀ yìí Gani Adams máa ti ń ṣe bó bá yàtọ̀ pẹ̀lú Sunday bá fẹ́ rẹ́pọ̀ nísìn olórí burúkú rẹ̀ ò ní sí ń bẹ̀ ọ̀tọ̀ ni táàrẹ̀ ó máa sọ fún yín ṣé olóògọ̀ ìwọ sì fẹ́ mọ bẹ́ẹ̀bù lórí nẹ́ẹ̀tì orí ẹ̀ ti burú olòṣì àgbà òṣì olòṣì gbogbo kó ti gun dára lọ nítan onídìí jìnnà sítan orí fẹ́lẹ́fẹ́lẹ́ agùnmọ́ni yè olòṣì gbogbo èyí tí ìbá fi níyè oko ló gbé sí olòṣì àsopá máa fẹjọ́ ẹ̀sùn Alhaji Mako ní Hamburg kán bá ń fa ẹ létí ní oúnjẹ ní téèyàn lè wọ̀ lọ sí irọ́ o abẹ́ mi tó rùn yẹn tó bá jẹ́ pé Ààrẹ Gani Adams ló bá rí ló fi wá sọ bẹ́ẹ̀ fún ẹ wàá ṣàlàyé fún mi kí n tó fi ọlọ́run lẹ̀ njọ́ ti bọ̀ wá bá mi sọ fún ọ̀gá rẹ àti wọ́n gan kò sí tẹ́sì mi nínú yín bí mo ṣe darúgbó tó yìí wà láàyè tá bá kó owó lé yín lórí owó yẹn ni máa yọ kúrò àbí kíni ṣé ń ṣí ni àbórí yín burú lọ́rùn yín àgbàlódé bágbàdé ṣe dé iná àkúta ṣùgbọ́n mo ní choice kò ní yẹ yálà ìyá ẹ ìwà arákùnrin ìwọ lòṣì olórí burúkú ó lè lọ gbéwò ẹ jáde kó o máa fi ṣe pé o yóò mú ẹ àdàbí tá a bá ro burúkú sí ààrẹ àdàbí tá a bá fìkan kún kan kí ló dé
ẹ jẹ́ kí Sunday Okoko ṣe ti ṣe bó ṣe ń ṣe yẹn èyí ò gbọ́dọ̀ kú sí lọ́wọ́ ní tèmi adẹ ti fà á létí Fúlàní kankan ò gbọ́dọ̀ kú sí lọ́wọ́ ẹ mú wọn báyẹn fà wọn lọ́lọ́pàá nítorí kan fi wọ́n ṣe ẹ sábà wọn kú ònú gbọ́ ẹ ti ṣe tiyín nìyẹn àwa iná là ń kígbe pé wọ́n fún ní ìwé kó pàfọ́ọ̀mù ó tún wá ń pàfọ́ọ̀mù níwọ̀n bá tiẹ̀ ó ń bá wa fohùn bá wa lé wọn jáde ìwọ lórí burúkú ìwà ní glory ní wá kò ṣe ní mọ̀ wá glory ó fẹ́ kó máa kàbùkù lọ ní bẹ́yìn ṣe fi Ààrẹ Gani Adams náà fi ń jí ó kàbùkù tí wọ́n bá káṣọ wọ̀ sọ́rùn tó kú òlé tó ń ṣe títí wọ́n náà ṣe bàràǹdà kiri ó mọ̀ pé iyì ní fún ààrẹ ìwọ wá bọ́ sórí nẹ́ẹ̀tì olóòlọ́rọ̀ ọ̀sọ́ wàláì yóò gba glory yẹn yóò tún gbàgbé mi kan má jẹ tán kódà yóò jẹ ààrẹ á ní ààrẹ púpọ̀ a ló fẹ́ kó bá Ààrẹ Gani Adams ni èmi kìíní bàbá Tinubu wàláì afẹ́ ní ààrẹ púpọ̀ nílẹ̀ Yorùbá kì í ṣe ààrẹ yọ̀ kan mọ́ èyí tó bá sì lè tí Sunday náà bá fẹ́ ṣe mọ̀nàmọ́ná ẹyọ́ dànù kí ló ṣe é ìwọ jẹ́ kí gbóhùn sókè fún ẹ kó rí ọ̀sẹ̀ kan fún lọ́rùn wàláì àyàn ààrẹ mi ta ni ẹ yóò gba oyè lójú ẹ̀mí ẹ tí wọ́n sì jọ ṣe pẹ̀lú Ààrẹ Gani Adams ń bò bá yá ìwọ oníṣọkúsọ lò sí èmi ni wọ́n ń bú èmi ó tí ẹ wo bí mo ṣe rí mi ò lo kírímù rárá mi ò ń ṣẹni tó ń lò àti lò yẹn kọjá àwa fẹ́ lo dúdú wa pẹ̀lú àgbà wa ààrẹ ò lè kódà kò lè ẹ wò ó ṣọ́rẹ́ o ó lè lówó jù mí lọ o ńgbà rẹ fi wà ní young boy kò ń ṣe tẹ́sì mi kó tún bọ́ kò tún ń ṣe tẹ́sì mi ìgbà wo ló dénú ṣe APC tó wá dé tó wá tó ń sọ̀rọ̀ tó ló ń gbìjà rẹ̀ ẹ̀ta rẹ̀ bá wá jẹ́ Tinubu ṣé o lérò pé wọn ò ní bù jù bẹ́ẹ̀ lọ ni mo bí ọ léèrè ọ̀pọ̀lọpọ̀ o mọ bí kíní sísẹ́ẹ̀mù yìí ṣe rí tọ́bàdẹ̀ rẹ ni láyé wọn á mọ̀ ìwọ kéèbú mọ́lẹ̀ òkè pè mọ́lẹ̀ sọ̀rọ̀ ìpè ló kàn ní sọ̀rọ̀ ìpè ló kàn ní mo bí ọ léèrè ìwọ oníranu onírasẹ̀ yìí ó wá ń kà nígbà kíní kan tárẹ̀ bá ń ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá yóò máa ṣe lọ ní ààrẹ làrẹ́ ó máa jẹ́ tí ò bá fẹ́ gbòrògùn ó máa ṣe lọ ni Maria ló bí Jésù lóòótọ́ kí ló dé wọ́n ń ṣe mí lé wọ́n ń dóbò jẹ̀ kan lọ jẹ́ sọ fún ẹ ṣùgbọ́n ti yín ńgbẹ́ bá ti mọ̀ gógóró yóò tẹ́ ṣe gbogbo ẹ̀ á máa kígbe à ń ṣòṣà bílẹ̀ à ń ṣe gbà bílẹ̀ níbo ẹ kò lẹ́kẹ̀ sọ́run sọ ẹ wọ́sẹ̀ gbogbo ẹ̀ bàbá wa Kọ́gun mo tún pè yín o wàláì bàbá wa Kọ́gun mo sọ fún yín nìyẹn ńjọ́ bá tó rí lẹ́kẹ̀ àtàsọ funfun tẹ́ ń káàkiri pẹ̀lú àwọn èèyàn kiri ní Nàìjíríà máa fi Haúsá sọ fún Fúlàní kó wá halẹ̀ mọ́ yín ẹ má wòran tẹ́ ẹ̀ bá ní bá àwọn ajá OPC sọ̀rọ̀ torí ìgbà yẹn màá mọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ sọ fọ́rọ̀ ẹni kó bá wọn ajá ẹ sọ̀rọ̀ o mi ò ṣẹni téèyàn ta sí o bí ṣe ń ṣe fọ́tún ni mo ń ṣe sósì o èmi ò ní ilé kankan o mi ì sì bẹ̀rù anybody mi ì dẹ̀ gbowó lọ́wọ́ anybody ẹbí wọn mi ì gbowó lọ́wọ́ anybody mi ò dẹ̀ tọrọ lẹ́yìn kó tún jàǹfààní nínú àwọn èèyàn mi bẹ́ẹ̀ ni kí ló dé ẹ fa Sunday mọ́ra ìdọ̀ gbogbo èyí tí ń ṣe yìí náà tẹ́ ẹ bá fà á mọ́ra ni tẹ́ ẹ̀ ní jẹ́ káwọn búlọ́gà tàbí ẹnìkan kákó yín mọ́ kankan dàrí yín pọ̀ kẹ́ ẹ máa jà ó dà dí agbèjà wa sẹ́gbẹ̀ẹ́ kan ìjà tá ń jà dí agbèsẹ́ gbẹ̀ ńgbà tá a bá halẹ̀ tán tá a ṣe gbogbo ẹ̀ tán ṣé ẹ lè dojúkọ bandit gan ni àti wọ Ààrẹ Gani ọ̀hún náà ṣé ẹ lè dojúkọ bandit mo bí yín lẹ́rẹ̀ àbí tí nẹ́pà bá múná lọ ṣé ẹ lè dúró ẹ wà wọn ọmọ kéékèèké tán jẹ sí wa ni àwọn ọmọ 14-15 tí òtún kẹ́yìn ọyọ́ wọn 40 lọ ṣùgbọ́n gbẹ́jì náà tún ọwọ́ wọn ṣẹ́ ní ni àwọn ọmọ yẹn ti rọ́gẹ̀tì already ẹ fà mọ́ra ni ẹ fà Sunday mọ́ra ni ẹ jọ sọ̀rọ̀ kò sí tó kẹ́ anybody láàrin yín pẹ̀lú ẹ̀ àbúrò máa bọ̀ Ààrẹ Gani Adams ẹ̀yin náà ọ̀nà tán àmọ́ bí tẹ́ ẹ pọ̀ sí bàbá Tinubu nìyẹn ṣé bí bàbá wa Ayọ̀ Adébánjọ lẹ́ ń tẹ̀lé tẹ́lẹ̀ ṣé bí àwọn òbí lẹ́ ń tẹ̀lé tẹ́lẹ̀ ọ̀dọ̀dà táwọn Yorùbá ò ní yọnu sí yín yóò ṣẹ̀dá kò ṣẹ̀dá Yorùbá ni Yorùbá ọmọ jẹ́ ẹ má ti torí owó bara yín jẹ́ ǹjẹ́ ti gbọ́ ẹ má ti torí owó bara yín jẹ́ ẹ pàfọ́ọ̀mù ẹ jẹ́ káwọn ọmọ yín ó pàfọ́ọ̀mù OPC bàbá yìí ìwé ẹkùn bàbá yìí ẹ jọ pàdé nínú igbó kan náà ni kí ló dé ìjọba níjọba ọmọ jẹ ìwọ̀nba tọ́lọ̀ bá fún yín níbẹ̀ ṣé báwo èèyàn ní áùsì náà ń gbowó wọ́n ń dà á sápò ẹ̀yin náà ìgbà tí yín ẹ̀ dà á sápò àbí ta ló ní ẹ fáwọn táwọn òpònú ọkùnrin tó ń sọ̀rọ̀ káàkiri tó fẹ́ dàrin yín rútẹ́yìn náà gbà Ààrẹ Gani Adams ẹ ṣọ́ra o àgbàlagbà ibi àgbàlá bá gbà á gbọ́dọ̀ máa bá yín níbi kẹ́ẹ̀kan máa sọ́kà ó ń yírọ́ nípa nǹkan kan nípa ẹ̀yin gan ti purọ́ rí èmi ni mo bá yín sọ̀rọ̀ ẹ̀yin gan nínú iṣẹ́ tẹ́ ẹ ṣe yẹn tẹ́ fi gbàgbé irọ́ wà nú ẹ̀ ẹbí kí lè ṣe ká máa sọ gbọ́dọ̀ mọ tún kankan lẹ̀ kí ló dé àmọ́ gbogbo tẹ́ ń ṣẹlẹ̀ ẹbí wo arákùnrin tí n bá tún gbọ́ pẹ́kẹ́ lẹ́nu ẹ̀ wàhálà tí máa sọ lù ẹ̀ mí ní sọ̀rọ̀ sí Ààrẹ Gani Adams but màá máa ju ẹyọ kọ̀ọ̀kan sí wọn lẹ́yọ kọ̀ọ̀kan sí wọn kò kàn mí mi ò gbéṣẹ́ ràn yàn ǹjẹ́ ti gbọ́ ẹ jẹ́ kí Sunday ò ṣe wọ́n bá bó ṣe ní ṣe kí làwa Yorùbá tó ń fẹ́ ẹni ọmọ gbẹ̀bà ìbọn ò ṣeéṣe kò níwèé kò ṣe gbá nísìnyí bá wa halẹ̀ káàkiri ẹni wá glory kọ́ mọ̀ wá glory ẹ̀sìn lẹ fẹ́ kó máa ṣe bíi tiyín ẹ fẹ́ kó máa ṣe ẹ̀sìn bíi ti wà láyẹ̀ sí yẹn ò sí lára Ààrẹ Gani Adams ẹ̀yin ọmọ lẹ́yìn tẹ́yìn náà ò lọ́pọlọ kẹ́ ẹ pàfọ́ọ̀mù kankan ńlẹ̀ ni ẹ̀sìn yẹn kákẹ́bù kì í ṣe jagunjagun
janujanu nìyẹn janujanu nìyẹn òrìṣà lẹ́yìn ń bọ kiri lẹ́lẹ̀ pati òrìṣà mo fẹ́ sọdún àṣẹṣe kínní kan àáfàá kan Muhammad kan oníṣẹ̀ṣe kan Jésù kan kí ló dé àgbàdua náà bá dì tí ò jẹ́ agbádùn náà bá fẹ́ pa wá tán torí máìnì lọ wo Ògbómọ̀ṣọ́ ewu tán ti ń wà láti ẹjọ́ yìí tán wá fẹ́ wà dọ́dọ̀ wa ni wọ́n wá ń pa àwọn èèyàn ni wọ́n ń gbé èèyàn káfíà lọ́rùn lẹ́lẹ̀kan lọ́wọ́ tán níwà abiyín léèrè ẹ̀ńtẹ́ sì máa ń pẹ́ pọ́lítíìsì náà ń ṣe èwo làbùrọ̀ táwa máa kígbe ẹgbẹ́ káwọn ọmọ padà kó gbá padà kó kàn wá mọ́ àti rí gbogbo ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ sí wa tó bá wù wọ́n ká lọ káwọn ọmọ wa tí ò bá wù wọ́n Àgúnlá ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí látòkè délẹ̀ kí arákùnrin bẹnu pẹlẹbẹ bí ẹnu ẹja abojú fétéfété olòṣì alára pẹlẹbẹ olóko gùn ju ara lọ olòṣì ó ń bú abẹ́ ẹ̀ kò ní yẹ olòṣì èmi àti bàbá rẹ ṣé bàbá rẹ wo mi ìmọ̀ tí mo lè sọ fún ọmọ tí n bá tún yí sáwúsá fún ọ wá ríran wò yán àyànkò wàgbọ̀ dam ohun kankan olóòórùn